Good evening, madam. I'm sending this voice note because I've seen several of these videos about Mr. Is it Yinka-san or something who's been sick. I have since yesterday evening been trying to reach out to the family. I have a medication I can recommend to them that I strongly believe cures cancer. I am aware of 2 people who have used it. One of them was on stage 4 cancer. She used it and today she's back at work. She works with FIRS in Ibadan. Her hair was already pulled off, like falling already, prior to her taking the drugs. I have not told anybody to give me any money. I just want to give them these drugs to use. You would be surprised and shocked that this thing works, and in 60 days he would stand up and walk. I am not a traditionalist, I am a banker. But I know this drug and I also know the source of it that I can refer them to buy more of it so that he can be better. But I presently have part of it at home that I want to give free of charge. Then I'll refer them to where I got it. If it doesn't stand up to work in 60 days, call me a liar. I am not asking them for money. I want to give him the drugs free. I've tried reaching out to the family, to the daughters on WhatsApp, but they are not calling me. I don't have their numbers. On Instagram, sorry. They are not calling me. I don't have their numbers. I can only send messages. They said they are broken and devastated. That won't heal this man. He's on stage 4 and he will pass on if we don't do something quickly. I have this drug at home. I want to give them free, and I would refer them to where they can buy more to make they see the work what I've given them will do. I am not a traditionalist, neither am I a doctor. I am a banker. I'm only referring this to them because I think I want to help. Thank you. Now, òun náà lẹ ti gbọ́hùn gbogbo ọtọ́lọ́run bá ló bá fídíò yìí pàdé mo fi ọlọ́run tó o bá wù kó o mọ̀ sàn mo fi bẹ̀ ọ́ dákun share fídíò yìí o ò ní fàìsàn lókìkí o àìsàn ò ní kọlù ọ́ àìsàn ò ní wọnú ilé rẹ o ọlọ́run ò ní gba àlàáfíà lọ́wọ́ rẹ o dákun bá wa share fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tó ti reach out sí mi náà pé àwọn try láti reach out sí wọn wípé nọ́mbà tí wọ́n fi sí online kí àwọn èèyàn lè máa fi pè wọ́n kó lọ wọn ò rí ọ̀nà láti reach out sí wọn the only way tá a fi lè jẹ́ kí àwọn fídíò báyìí reach out sí wọn òun náà ni ká share rẹ̀ so when you see this video dákun bó bá ṣe ń comment àmì dákun máa share rẹ̀ ọlọ́run bá wa fún wọn lálàáfíà tó bá wá fún wọn lálàáfíà kó máa darí àìsàn náà sórí àwa ẹ dákun torí ọlọ́run ẹni yìí olóhùn ní solution sí ọ̀rọ̀ stage 4 cancer Alhaji wa Taiwo Hassan Ogogo dákun share fídíò yìí kó lè kan ẹni tó lè kàn tí wọ́n fi lè share fídíò yìí sí wọn ẹ dákun it is very urgent immediately you see this video mo bẹ̀ ọ́ dákun share rẹ̀ jókòó kan ẹni tí ó kàn tí ó fi kan Alhaji wa Taiwo Hassan Ogogo torí nọ́mbà wọn ò lọ everybody ló ń complain nọ́mbà tí wọ́n fi sí online pé anybody tó bá fẹ́ reach out sáwọn kò lọ so àìwá lọ ọ̀hún ẹmọ tó lè you know what it is torí bẹ́ẹ̀ dákun tó Ọlọ́run bá lò bá fídíò yìí pàdé share it Ọlọ́run ò ní jí kí wọn náà fàìsàn gbára o Ọlọ́run ò ní fàìsàn sí ọ o kò ní fàìsàn sí mi náà dákun when you see this video please share it aggressively Ọlọ́run ò ní gbà láfíà lọ́wọ́ rẹ̀ kò ní gbà lọ́wọ́ tèmi náà dákun share rẹ̀ is very urgent. tọ́ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí ti ń lójútùú bọ̀ o tá a sì nígbàgbọ́ nínú Ọlọ́run pé dúdùn lọ́sàn-án oṣù látàrí bí àwọn èèyàn ṣe ń dìde lọ́tún tí wọ́n ń dìde lọ́sì lórí ọ̀rọ̀ Mr. Taiwo Ogogo tí wọ́n wà lórí àìsàn jẹjẹrẹ fọ́nrán tá a jọjọ gbọ́ tàn yìí arákùnrin yìí wọ́n sọ pé àwọn ní oògùn tí wọ́n lè lò tó máa kí ọ àìsàn yìí ṣùgbọ́n ẹ̀bẹ̀ tá a bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ni pé bí fọ́nrán yìí bó ṣe lè kan àwọn fámìlì Mr. Ogogo àwọn ọmọ wọn lára tí wọ́n fi lọ gba oògùn yìí lọ́wọ́ ẹni yìí ẹ bá wa pín fọ́nrán yìí ẹ pín sórí WhatsApp yín ẹ pín sórí Facebook yín ẹ pín sórí YouTube yín kó kan fámìlì kódà ẹ pín sórí Instagram yín kó kan fámìlì Mr. Ogogo lára kán lè lọ gba oògùn náà tọ́ ìmí tó tún wà ń bì ohun tó lè ṣe gbogbo wa láǹfààní ni àdúrà mi sí gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá àìsàn kéré ó tóbi kò ní dá wa dùbúlẹ̀ o sẹ́rí fọ́nrán eléyìí ẹ jẹ́ ká farabalẹ̀ wò tán torí wọ́n ti dárúkọ àwọn nǹkan tó máa ń fa n tó lè jẹ́ kí èèyàn kó ní àrùn jẹjẹrẹ tí àwọn olóyìnbó ń pè ní kánsà gbogbo ẹ̀ náà ṣàlàyé àwọn àgbààgbà òṣèré àwọn náà tó ti jáde sórí ẹ̀rọ ayélujára o wọ́n sọ àwọn àṣírí kan tí mo fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ̀jẹ́ ká jọjọ gbọ́ nínú fọ́nrán yìí ẹ wo ẹ má wá gbàgbé bẹ́ẹ̀ sì ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín ṣe rí subscribe button tẹ̀tẹ̀ ẹ rí kíní kan báyìí bí aago tí àwọn olóyìnbó ń pè ní notification bell ẹ tẹ̀ oní ó máa ta yín lólobó lóòrèkóòrè
bàbá tó ṣe mú fúnra wa sórí ìkànnì ṣẹ́wárí subscribe button tẹ̀tẹ̀ wọn ò já ẹ lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ tó lè mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá ṣe mú fúnra wa lọ́lọ́kan òjọ̀kan ẹ má wàá jẹun gbà yín lákòókò ẹ má jẹun dènà pẹnu fúnra náà tó rè ẹ jẹ́ ká tó gbọ́ bí ẹ ṣe ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tó máa ń fa àrùn jẹjẹrẹ síyàn lára. ọ̀rọ̀ àwọn ìkìlọ̀ kan tí mo ṣe tó jẹ́ pé ẹni tó bá ní kánsà ní láti ṣọ́ra fún. bọ́dẹ̀ fẹ́ dáhùn question àwọn èèyàn tí wọ́n béèrè pé kí ni fa kánsà gan ẹni tí ń fa kánsà pọ̀ o màá dẹ̀ dáhùn little màá sọ díẹ̀ nínú tí ń fa kánsà so that ẹni tí ò tí ì ní á lè ṣọ́ra. ṣùgbọ́n ẹni tí màá kọ́kọ́ bá sọ̀rọ̀ ní ẹni tí ó ti ní presently ní Alhaji wa Taiwo Hassan Ogogo àwọn nǹkan tí wọ́n ní láti kọ́kọ́ ṣọ́ra fún báyìí àwọn tí wọ́n wà lọ́dọ̀ wọn ká kọ́kọ́ ṣọ́ra fún wọn ká má jẹ́ kí wọ́n jẹ anything carbohydrate ẹni tí kánsà fẹ́ràn jù ó ní carbohydrate gbogbo ohun tó bá jẹ́ pé henry sọ̀tì lára carbohydrate ni ó máa jẹ́ kí kánsà ó máa spread lọ síbi ẹ̀mí ni. ẹ dákun ẹ bá mi jẹ́ kí fídíò yìí kó kan àwọn fámìlì Alhaji wa Taiwo Hassan lára oúnjẹ tó bá máa fún wọn kó máa involve carbohydrate gbogbo àwọn drinks gbogbo àwọn carbonated drinks ká má fún wọn mu ká dẹ̀ má fún wọn ní carbohydrate food jẹ lásìkò yìí torí pé àìsàn cancer we don't cure it we fight it we don't cure it but we fight cancer. nínú tó sì máa ń fa àìsàn yìí fún ẹni tí ò tí ì ní ẹni tí ò tí ì mú ẹni tó bá máa ń tobacco use ẹni tó bá máa ń fa sìgá ó kẹ́ni kí gbogbo ẹni tó bá máa ń fa sìgá ó ṣọ́ra torí pé ẹni tí bá ń mu sìgá ó ń kọ lẹ́tà sí cancer. àlìwìkọ́yà hairun menal ilaj prevention is better than cure gbogbo wọn tó bá máa ń mu sìgá you have to be very careful kó má bàa ní àìsàn cancer. so ẹlẹ́ẹ̀kejì òun náà ni radiation a máa fa cancer. so ẹni tí bá ti máa ń yí òòrùn jù ẹni ọba ti máa ń pẹ́ nínú òòrùn jù iṣẹ́ tó bá ń ṣe tó bá ti jẹ́ pé òun pẹ́ nínú òòrùn jù ó lè fa cancer o. certain infections àwọn infection ara àwọn staphylococcus kìnìún kan human papillomavirus HPV àwọn olóyìnbó ti máa etí mọ̀ sọ yẹ human papillomavirus HPV ó máa fa cancer kódà ló máa sábà fa cervical cancer àti àwọn cancer ní lára so gbogbo ọ̀tọ̀ bá ti ní anything tó bá ti ní í ṣe pẹ̀lú infections ìwọ́n tó bá ti ní infections lára tètè tọ́jú infections kó má bàa padà ní cancer. hepatitis B and C ó lè fa kéèyàn ní liver cancer téèyàn bá ní hepatitis B and C tí ó bá tètè tọ́jú ẹ̀ dáadáa ó lè fa kéèyàn ní liver cancer á máa fà á so a ní Helicobacter pylori ó lè fa stomach cancer Helicobacter pylori ó lè fa stomach cancer àwọn tó ń fa cancer pọ̀ gan so nínú rẹ̀ ní lifestyle factors ìgbésí ayé téèyàn gbé àwọn nǹkan tó ń jẹ bó ṣe ń live life rẹ kéèyàn máa jẹ àwọn oúnjẹ tí ò bára mu oúnjẹ tí ò sára lóore ṣùgbọ́n tó ṣe yòyò lójú àwọn kan yẹn lè fa cancer. environmental and workplace exposures bóyá kéèyàn máa gbé àdúgbò tí eruku ti máa ń ṣe jù eruku tó yẹ pé ó lè fa cancer so tàbí àdúgbò téèyàn bá ń gbé àwọn àdúgbò kan bẹ ní side Ogun State àwọn àdúgbò tó yẹ pé factory pọ̀ ń bẹ oríṣiríṣi àwọn machines àwọn engines tó ń sọ oríṣiríṣi àwọn nǹkan àlùmọ́ọ́nì àwọn nǹkan lọ́pọ̀ ní risk fún health àwọn tó máa ń gbé irú àdúgbò yẹn àwọn àdúgbò kan bẹ pé kò yẹ fún ọmọnìyàn láti máa gbé ibi tí company bá ti pọ̀ sí ibi tí factory bá pọ̀ sí kò yẹ fún ọmọnìyàn láti máa gbé so gbogbo àwọn èéfín tó ń jáde láti inú company yẹn láti factory yẹn láti inú àwọn engine àwọn machines tí wọ́n lò ẹni tó bá ti ń consume ẹ̀ ó dábàá ti ń fà sí mọ́ ó lè cause cancer. so bẹ́ẹ̀ náà ni inherited genetic and mutations kódà 5% to 10% àwọn tó ní cancer inherited genetic and mutations 5 to 10% àwọn tó ní cancer ó wà inherited nínú traces rẹ̀ ti wà nínú ẹ̀jẹ̀ bàbá àtìyá nínú traces rẹ̀ wà nínú ẹ̀. so gbogbo àwọn nǹkan yìí gbogbo tó ń cause cancer nìyẹn gbogbo tó ń cause cancer pọ̀ díẹ̀ láti sọ yẹn ṣùgbọ́n bàbá wa tí wọ́n tọ́lọ́ ń kájàrá tí wọ́n ní challenges sí cancer yìí pẹ̀lú abẹ́lọ́ fún wọn nínú àánú rẹ̀ gbogbo tá a bá ṣe fún wọn Ọlọ́run jẹ́ kó bá wọn lára mọ́ ṣùgbọ́n o ká má lo àlòlù àgbo táwa fẹ́ gbé lọ fún wọn tó bá jẹ́ pé wọ́n ti ní àwọn àgbo míì nílẹ̀ táwọn èèyàn ti gbé wá fún wọn kí wọ́n jẹ́ ká tètè mọ̀ káwa lè step back títí tí wọ́n fi lo àwọn àgbo tí wọ́n bá fún wọn tán tí wọ́n bá ti lo àwọn àgbo wọn nìkan àwa ó ṣe kíni àwa lè padà gbé tọ̀dọ̀ wa ránṣẹ́ sí wọn torí pé àlòlù tí wọ́n lo ọ̀tọ̀ ní àgbo wọ́n lo àgbo a láàárọ̀ wọ́n lo àgbo b lọ́sàn wọ́n lo àgbo c lálẹ́ tí cancer ń bá lọ báwo la ti fẹ́ mọ àgbo ilé ìtòsíṣẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta reason ni ẹ táwọn yẹn bá ra product wa wọ́n máa ń sọ fáwọn yẹn tí àwọn táwọn máa ń ta product tiwa fún pé ẹ má lo product mi pẹ̀lú any other product ẹ lò lọ́tọ̀ tẹ bá ní product tẹ lò lọ́wọ́ ẹ kọ́kọ́ lo product yẹn tán tó bá ṣiṣẹ́ fún yín kò ní ìdíkẹ́ ló tọ̀dọ̀ mi mọ́ torí kì í sáwọn nìkan lámọ̀ nǹkan àgbo àwọn tó mọ̀ nǹkan àgbo náà pọ̀ nígbà ló yẹn ẹ kọ́kọ́ lù tán tọ́lọ́ bá di kádàrà tó bá ti bá yín lára mọ́ kò ní ìdíkẹ́ ló tọ̀dọ̀ wa mọ́ kẹ́ ló tọ̀dọ̀ wa mọ́
ṣùgbọ́n tí ìyẹn ọba ti wá báyìí lára mọ́ tí ò ṣiṣẹ́ tọ̀dọ̀ wa á sẹ́ndì ẹ̀ á fún ní tọ̀dọ̀ wa tẹ́ máa lò tọ́lọ́ bá ti ní kí tọ̀dọ̀ wa náà ó ṣiṣẹ́ so kò ní ìdíkẹ́ ra mímọ́ nìyẹn ìgbà tí ọ̀rọ̀ náà bá ti ṣiṣẹ́ ẹ̀ tó ń ra mí nìbò mí nìyẹn ṣùgbọ́n kẹ́ wá máa lo oríṣi àgbo èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ àgbo èèyàn mẹ́ta èèyàn mẹ́fà àgbo wa ẹ̀ wá ń lò papọ̀ mọ́ra wọn èmi ò kí ń láìkí irú nǹkan báyẹn àwọn fámìlì wọn ti èèyàn kan ti Alhaji wa Kìlání láti Canada bí US ni wọ́n wà Ọ̀túnba so wọ́n ti sẹ́ndì líǹkì wọn sí wa so a máa mọ bí a ti máa bí wọn bá sọ̀rọ̀ tágbó yẹn fi máa dọ́dọ̀ wọn ṣùgbọ́n àgbo wa tó bá jẹ́ pé wọ́n ti rí àwọn àgbo mi tí wọ́n ń lò wọ́n lè sáré lo àgbo wa wọ́n gbọ́dọ̀ lo àgbo wa má àgbo ẹlòmíì kan lo àwọn àgbo tí wọ́n bá ti fún wọn kọ́kọ́ lù tán ká tó lo àgbo wa bàbá yẹ pé wọ́n ti rí àgbo kankan nìkan kò tí fi àgbo kankan sẹ́wọ́ sí wa àwọn gbé àgbo lọ sí fún wọn lọ́fẹ̀ẹ́ a sì ní gbà kankan lọ́wọ́ wọn títí tí wọ́n fi lo àwọn nǹkan wa tán tọ́lọ́ bá ti wá kádàrà tí ọba ti bá wọn lára mọ́ abẹ́ náà gbogbo tá a bá fún wọn kọ́ lọ́njọ́ bá wọn lára mọ́ tọ́ bá ti bá wọn lára mọ́ pẹ̀lú ògbọ́n àwọn aṣọ ìta máa gbà lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà àmọ́ bí kí làwọn náà san ọmọ Nàìjíríà ni ó san so àwọn aṣọ tá a fẹ́ gbà fún wọn so pẹ̀lú ògbọ́n Ọlọ́run bá ò ní fi àìsàn sí wọn kò ní bá àìsàn sẹ́ni kọ̀ọ̀kan wa so àìsàn yìí ṣe tí èèyàn máa ń dín mọ́ra especially cancer stage 4 ó ti wà stage 4 so pé wọn mọ̀ wọ́n ní wọn mọ̀ ọ̀rẹ́ ìṣẹ̀bẹ̀ láti yọ rárá yóò ti máa fún ọ ní sign tipẹ́ kó cancer tó wọ stage 4 kó tó wọ stage 4 nínú ara á ti máa fún ọ ní sign tipẹ́ torí ẹ̀ láti máa ń sọ fún èèyàn wa tẹ́ wọ́n bá ti ń rí sign kan lára rẹ̀ tètè lọ sí test ẹ tètè máa ṣe test àgọ́ ara yín once in a while tẹ́ ẹ̀ bá lè máa ṣe test every 6 months ẹ make sure pé ẹ ṣe test every year lọ́dọọdún ó dáa púpọ̀ so wàá lè máa mọ stage tí ara rẹ wà wàá máa mọ ipò tí ara rẹ wà ipò tí àwọn internal organs àwọn tí ń bẹ nínú ikùn rẹ ipò tó wà so wàá lè máa mọ kíni tó kù tó fẹ́ lò wàá lè tètè gbàjáde sọmọ aráyé ẹni ọmọ yìí ẹni tọmọ yìí ntẹ́mi mọ́ ẹlòmíì ọ̀mọ́ ntẹ́lòmíì mọ́ èmi ọ̀mọ́ ṣùgbọ́n tó o bá tètè kiri àwọn kan ò lówó ṣùgbọ́n ní tí wọ́n ní ó jowó lọ́wọ́ ó lè save olówó àwọn kan ò lówó lọ́wọ́ ṣùgbọ́n ntẹ́lòmíì ní ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹni tó ní billions lé ẹni tí ò ní nǹkan kan ní ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ó dẹ̀ máa save life ẹni tó ní billions lọ́wọ́ so torí ìdílé yìí wọ́n ti lọ bá wa gẹ́ẹ̀tì àwọn nǹkan tí àwọn liquid torí liquid mẹ́ta ni láfi máa mix powder yẹn liquid mẹ́ta yẹn oyin gidi bẹ́ẹ̀ oyin gidigidi ó jẹ́ oyin gidi bíi 2 litres so bíi 2 litres wọ́n ti àti so àwọn àtàwọn nǹkan materials tó kù tó jẹ́ liquid tó ti lọ gẹ́ẹ̀tì wa so a máa mix ẹ̀ papọ̀ lénìí a máa mọ bá a ṣe máa send ẹ̀ sí wọn lọ́la ṣùgbọ́n kí wọ́n stop láti máa jẹ ẹni carbohydrate kí wọ́n má jẹ kán jẹ carbohydrate títí tán fi lo tára ó fi yá wọn àgbọ̀dọ̀ jẹ kán fẹ́nu kan carbohydrate mọ́ nínú tó lè tètè pa cancer tí ń bẹ nínú ara òní kẹ́ cancer ò má di carbohydrate torí oúnjẹ cancer ni carbohydrate bẹ́ẹ̀ ni oúnjẹ tí cancer gẹ́gẹ́ máa ń jẹ nínú ara òní carbohydrate so ẹni tí cancer bá wá mú tí bá ń jẹ carbohydrate irú ẹni yẹn cancer yẹn tètè máa pa so mọ̀tẹ́ni yẹn ò bá ti jẹ carbohydrate so bí kò o so ẹran mọ́lẹ̀ bí kẹran àbí bí kéèyàn ò ní ẹran lọ́dọ̀ kọ́ mọ́ fún ẹran yẹn lóúnjẹ if you want to starve your cancer into death stop eating carbohydrate gbogbo ẹni tó bá ní cancer lára kọ́ máa jẹ carbohydrate títí cancer yẹn fi máa lọ tó o bá ti jẹ carbohydrate mọ́ wà wá bẹ̀rẹ̀ sí ní máa lo àwọn oògùn tó jẹ́ àwọn oògùn cancer wà á máa lo àwọn oògùn tó jẹ́ àwọn oògùn cancer so ẹ bá sọ fún bàbá wa Alhaji wa Taiwo Hassan gbogbo àwọn tí wọ́n wà lọ́dọ̀ wọn ká má fún wọn ní carbohydrate jẹ ká má fún wọn ní carbohydrate mọ́ anything involve carbohydrate ká má jẹ kí wọ́n fẹ́ràn kan. A lot of videos ni mo ti rí bó ṣe ń scroll Alhaji Ogbogo ránṣẹ́ sí wọn WhatsApp mi lélẹ́yìí abá kí ló dé ẹlòmíì ò tí ì kí ọ stage 1 stage 0 ẹ jẹ́ kí n sáré àdírẹ́sì àwọn tí wọ́n ń jáde tí wọ́n ń gbé àgbo jáde ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbé àgbo jáde ṣé mọ̀ tí wọ́n ń pè ní cancer kì í ṣe stage 1 ni o Alhaji wà ní stage 4 Alhaji wà ẹ má jẹ́ ká take advantage Alhaji Taiwo Hassan Ogbogo láti máa fi polówó ntẹ́ǹtà mo fi Ọlọ́run bá bẹ̀yìn ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí ṣòro ọmọ wọn tó jáde wọn lè dé mọ́ra mọ́ ni bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn sọ pé ó ti pẹ́ ṣé mọ̀ Ogbogo jẹ́ ẹni tó wà private person so ṣùgbọ́n lásìkò yìí wọ́n nídìí ìfẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àti gbogbo nǹkan ẹ̀yin tẹ̀ ń tàgbo ẹ jẹ́ ń béèrè yìí ṣé ẹ ti lò fún èèyàn kan rí tí ó ṣiṣẹ́ tẹ̀ dẹ̀ ní proof tó wà recorded medically pé nǹkan tẹ́ lò yìí ló cure tẹ́yìn bá ní ẹ reach out sáwọn family wọn ẹ reach out àwọn doctor sọ pé kán má lo nǹkan kan lóòótọ́ àwọn gan wọ́n gbàgbọ́ nípa miracle wọ́n gbàgbọ́ pé n tó lè ṣe náà ni miracle tọ́lọ́n bá dẹ̀ yín pé yẹ pé ọ̀dọ̀ yín alágbo náà ni miracle náà wà àtàdúrà àti àgbo ṣùgbọ́n tó bá jẹ́ pé ó wà genuine ẹ má take advantage ṣe ti gbọ́. Alhaji Hassan Ogbogo ní agbára Ọlọ́run á fún yín ní second chance this is the prayer tí ọ̀pọ̀lọpọ̀ Nigerians ń gbà fún yín mo dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló nífẹ̀ẹ́ yín
ọ̀pọ̀lọpọ̀ ló nífẹ̀ẹ́ yín o a wá gbé ẹ̀sìn tì pàápàá jùlọ àwa ọmọ Yorùbá ẹlẹ́sìn àbáláyé ẹlẹ́sìn mùsùlùmí àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì gbogbo wọn pátápátá ni everybody ń pray fún yín. A video I made láàrin less than 12 hours ó ti generate over 200,000 yes views and lot of comments tó dẹ̀ jẹ́ mọ́ àdúrà. Ọlọ́run á fún yín second chance. Ọlọ́run ló dá yín, òun ló ní gbogbo tó wà lágọ̀ọ́ ara yín, ó lè yí padà. A ti gbọ́rú ẹ̀rí tó jẹ́ wípé àwọn tó nírú ìpèníjà báyìí wọn Ọlọ́run tún fi díẹ̀ kúnnú ọdún wọn ní bá lọ báyìí. Àdúrà tí gbogbo wa ń gbà nìyẹn o. Agbára Ọlọ́run ó fún yín second chance o. 0 from 35 stages ni stage 4 tó bá dé stage 4 ó lágbára ṣùgbọ́n kò sí tọ́lọ́run ò lè ṣe. Alhaji Hasan ní bá Ọlọ́run á fi ọdún kún ọdún yín padà wá sórí social media láti wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ gbọ́ ọmọ Nàìjíríà. Lágbára Ọlọ́run o n tá bá gbọ́ sí yín ayọ̀ ni àní gbọ́ kù yín báyìí torí wípé ẹ lè má fún àwọn èèyàn lówó ṣùgbọ́n ọgbọ́n tẹ́ ẹ ní àgbékalẹ̀ ọ̀rọ̀ yín even nínú eré àwọn tó ti bá yín pàdé lójú ayé wọ́n mọ̀ pé ọlọ́pọlọ pípé ni Ọlọ́run dẹ̀ ń jẹ́ ti gbé kẹ́gbé wọlé báyìí lágbára Ọlọ́run ní fojú sunkún yìí o. Ẹ bá mi tẹ́ bá rí nínú comment section ẹ jọ̀ọ́ encourage kẹ́dẹ̀ tún pray fún wọn ẹ já máa tún continue láti pray fún wọn. You can help me to share and comment on this video. Ojú òní ti wá o. Alhaji Hasan Ogogo Ọlọ́run fún yín lálàáfíà o bó ṣe máa rí nìyẹn o. Wọ́n fẹ́rù kàn tí ò ní bọ́mọ jẹ́ àwọn wá bọ́ sí àárẹ̀ afẹ́fẹ́ wọn wà ń kékeré wọn fẹ́ kí nǹkan kan sí bàbá wọn. Ọ̀rọ̀ méjì rèé ọjọ́ra wọn o etí aláìnílàákàyè ni ó ti ní ọjọ́ra wọn. Àwọn ọmọ sọ wípé àwọn dókítà sọ wípé kò sí ìtọ́jú mọ́ fún bàbá wọn. Dókítà kan wá bọ́ sórí afẹ́fẹ́ ó sọ wípé káwọn ọmọ mọ̀ sọ bẹ́ẹ̀ kí wọ́n má jẹ́ káwọn máa rí àwọn dókítà bí ẹni tí ò mọṣẹ́ wípé ntọ́ ṣẹlẹ̀ ni wípé nígbà tí àárẹ̀ Taiwo Hassan tó ti dé stage 4 tí cancer ti ń ṣe ti dé stage 4 gbogbo nǹkan tí wọ́n ń fún wọn kò lè ṣiṣẹ́ dáadáa mọ́ ṣẹ́ òdì ní ọmọ ṣe nítorí náà palliative treatment ló kù ìyíhùn ìtọ́jú kan máa tọ́jú wọn títí dìgbà tí Ọlọ́run ó fi ní kú dé kò sí ìtọ́jú pé wọ́n fẹ́ gbádùn mọ́ ẹ wá láwọn ọmọ ké sórí ayélujára nǹkan kan náà lẹ́jọ́ sọ nítorí pé wọ́n tó jẹ́ dókítà tó bọ́ sórí afẹ́fẹ́ tó wá ṣàlàyé ẹ̀ ó jẹ́ iṣẹ́ tiẹ̀ ni professional tiẹ̀ ni ló fi lè ṣàlàyé bó ṣe ṣe bí wọ́n sì sọ náà wọ́n sì sọ. Ẹ wá bọ́ bí gbogbo ẹ̀yẹn bí Taiwo Hassan ẹ come closer gbogbo ẹ̀yẹn dúdú mọ̀ ẹ come closer. Tá a bá ní ká fi bí ejò ṣe gùn ká sì dáná sun á ti ná bọ́lé o. Bá a ṣe nífẹ̀ẹ́ Taiwo Hassan tó bá a bá ní bẹ́ẹ̀ ni onígbàngbé àgbò wá ẹlẹ́yìn gbàgbó wá làgbàsàgbé gbàgbó wá tàmọ̀dún gbàgbó wá bẹ́ẹ̀ láti máa lò fún wọn Ọlọ́run ìjà tó dá nǹkan mí sí wọn lágara. Mo wo oríṣiríṣi onírànràn fídíò lórí afẹ́fẹ́ ẹ̀rí sì pa mí. Gbogbo àwọn tó jẹ́ wípé baba ńlá kó wọn ọmọ bí wọ́n ṣe ń jáwé àwọn náà ń pera wọn ní dágilégbòso oògùn lórí afẹ́fẹ́ àmọ̀ kankan láìsí ẹ káfíńtà o. Ẹ má jẹ́ wọ́n fa bàbá ń bàbá sẹ̀sìpílímẹ́ǹtì o. Ẹ má jẹ́ wọ́n fi wọ́n sẹ̀sìpílímẹ́ǹtì o. Ẹ má jẹ́ wọ́n fi wọ́n ṣe pátíkà o. Ẹ má jẹ́ wọ́n fi wọ́n dánṣẹ́ wò o. Ẹ mọ̀ tẹ́ ń lò fún bàbá ń bàbá o. Ẹ mọ̀ tẹ́ ń lò fẹ́ni ẹlẹ́ni o. Onígbàgbọ́ ni bàbá Taiwo Hassan onígbàgbọ́ ni wọ́n mọ̀ pé wọ́n nígbàgbọ́ dáadáa. Wá máa gbọ́ àtiwọ́ mùsùlùmí bíi tèmi tó nígbàgbọ́ sí Ọlọ́run Allah àtiwọ́ kìrìsìtẹ́nì tó nígbàgbọ́ sí Ọlọ́run rẹ àtiwọ́ oníṣẹ̀ṣe tó nígbàgbọ́ sí Elédùmarè mébí gbogbo wa la mọ̀ pé kinní kan ń bẹ tí ń jẹ́ ikú tó bá dé kò sóògùn tó bá dé kò gbóògùn ikú ní máa bá àrùn tí ò gbóògùn rìn tọ́lọ́run bá wá fẹ́ yà wá lẹ́nu yóò sì gbé gbóògùn agbórí afẹ́fẹ́ tá a jọ wà rè tẹ́nìkan ní lupus lọ́dún náà lọ́hùn tán fún ní gbèdéke ọdún tí ó lò láyé tọ́lọ́run sì ní bẹ́ẹ̀ kọ́ tó sì padà yé ẹ dákun ẹ já ṣọ́ra ẹ má jẹ́ àfọ̀gùn ẹ̀tẹ̀ wọnú fún Taiwo Hassan débi wípé ìta wa rò pọ̀ yẹ kọ́pẹ́ yóò tún wá lè yá o ẹ dákun gbogbo èèyàn ọmọ Ọlọ́run ó dùn tì yín ẹ ṣe sùúrù ẹ farabalẹ̀ tọ́jú bàbá yín Ọlọ́run ó sì fún wọn lálàáfíà àmín. tó o kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lájò lẹ́yìn odi gbogbo ẹ̀yin olólùfẹ́ àwọn òṣèré lápapọ̀ ó kí yín
ẹ̀yin náà ò ní rí ogun àyọkú lágbára Ọlọ́run àfọn wa ọmọ gbó kó tó wọ̀ ní láṣẹ Elédùmarè gbẹ̀yìn olólùfẹ́ wa kò kí dáadáa ẹ̀ẹ̀ni ráre o ẹ̀ẹ̀ni dààmú bàbá wa incoming gómìnà wa tó tiẹ̀ ti fẹ́ẹ̀ débẹ̀ tán ẹ̀mí dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀ẹ̀ni ráre lágbára Ọlọ́run o pẹ̀lú ògo ọlọ ẹ mú kí ìmúrin tì lágbẹ̀dẹ ẹni mú àmúbọ́lá sí Ọlọ́run o bàbá wa Yáyì incoming gómìnà lágbára Ọlọ́run ẹni dẹni lẹ́lẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run níta ẹ̀nà wọlé ọwọ́ yóò tó yóò mú yóò sì tún so àṣẹ Elédùmarè ẹni rogun asẹ́ni lórí o ogun elénìní nílé lóko lájò lẹ́yìn òdi bàbá wa Yáyì incoming gómìnà wa ní Ogun State ẹni dààmú lágbára Ọlọ́run ẹ̀sí àdúpẹ́ lọ́wọ́ yín o gbọ́ àwọn òṣèlú ni wọ́n ní káàkiri nǹkan máa dúpẹ́ lọ́wọ́ yín lágbára Ọlọ́run kò ní tán fún yín kò ní fẹ́ tán o gbogbo ẹ̀yin alátìlẹyìn wa tí ẹ̀ ń bá wa tọrọ fún Alhaji Taiwo Hassan Ogogo pé kí Ọlọ́run Elédùmarè kó bá wa fún ní okun àti agbára tó péye gbogbo yín náà ẹ̀ ní fọjọ́ ọlọ́jọ́ lọ lágbára Ọlọ́run mara yóò ní filetí náà ṣàpẹẹlẹ pẹ̀lú ògo Ọlọ́run Alhaji Taiwo Ogogo agbára Ọlọ́run kò ní pọ̀ báyìí láṣẹ Ọlọ́run ò ní kú báyìí ò ní kú fọ́tayọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run ọlá Kaaba Sherif ọlá Bẹ́tílẹ̀ Atik ọlá Safa ọlá Mariwa ọlá Makama Ibrahim Elédùmarè yọba mẹ́dá ẹ̀mí yín sí pẹ̀lú ògo Ọlọ́run ẹni bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run o ẹni fàìsàn dùgbà Ọlọ́run ọba ń ṣàánú yín o orí òòṣà méjì yọba mi ṣàánú yín orí àwọn ọmọ yín yọba mi ṣàánú yín o agbára lọ́wọ́ Elédùmarè ẹni fi ẹrù yín sọ́ọ̀yàn láṣẹ Elédùmarè ẹ bá wa pẹ́ dáadáa ẹ gbogbo tí gbó ẹ gbogbo tí gbó ẹ gbó bí àwọn àgbà kan tí wọ́n gbó dáadáa tí wọ́n fọmọ owó sóńdè sọ́rùn ọmọ owó jẹjẹ ọkìnní jẹjẹ òkúrú ẹsìn àgbo ewu ní tọrẹ o àdàbà homo ní tòsí Alhaji Taiwo Hassan àtàrí ẹ gàgàrà sága mẹ́ta ń tọpẹ ọkọ gbójẹdẹ ẹ gbójẹdẹ ni àdá gbójẹdẹ ẹ gbójẹdẹ ni ìran àfọ̀nkan ò ní wọ̀ láì gbò tútù o Alhaji Taiwo Hassan lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ tó gbó ẹ tó tọ́ lágbára Ọlọ́run ẹ fọwọ́ pawó ẹ fèrè gìjòbì o láṣẹ Ọlọ́run ẹ ní kájú lọ báyìí o yóò rí bẹ́ẹ̀ yọ̀ọ́sẹ̀ bẹ́ẹ̀ àdúpẹ́ ò lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì wa o ẹ ṣé. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé èyí la ṣe alábàápàdé ẹ̀ ta ní ká mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo ibi táwa fi àdàgbẹ́ ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àtòmọ́ mu wá lọ́lọ́kan òjọ̀kan ẹ má gbàgbé àdéhùn àná làmúṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mu wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ́ fi etí ara yín bọ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ bá wa tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa. tọ́ àdúrà wa sí Mr. Ogogo ni pé Ọlọ́run á fún wọn lálàáfíà wọn kì yóò kí kíkú kan bí kò ṣe yíyè àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé a ní fàìsàn ló gbà orí wa ò ní gbàbọ̀dẹ̀ o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.